ṣàṣeyọrí. àṣẹ. oníṣàṣetẹ. àṣẹ. ní bàbá ẹni tẹ́lẹ̀ àwa ti. àṣẹ. ẹgbẹ́ yẹn máa dìde. àṣẹ. ẹ̀là àwọn àdàlẹ́ yìí. àṣẹ. àbùsí tọ́lọ́kù. àṣẹ. àbùsí tọ́lọ́sà. àṣẹ. ìṣẹ̀lẹ̀ London. àṣẹ. àmàlà Amẹ́ríkà. àṣẹ. àmàlà Bali. àṣẹ. àmàlà Bìrìtì. àṣẹ. oṣù Ìbàdàn. àṣẹ. Koiki Media. bàbá ni White Lion. bẹ́ẹ̀ ni ọmọ olóyè Sunday Igboho Òòṣà. lẹ́yìn Sunday Igboho Òòṣà. bẹ́ẹ̀ ni àṣẹ. àṣẹ. ọmọ Sunday Igboho ó ti dọ̀mọ̀ ayé ó ti dọ̀mọ̀ àgbà àṣẹ. gbogbo ìdọ̀mọ̀ ayé ọ̀gádà àṣẹ. ẹni tẹ́lẹ̀ àwátì àṣẹ. ẹni tẹ́lẹ̀ àwátì àṣẹ. èmi náà kí ìyá kan àṣẹ. tó wà sàkété ekú ìyá kan sàkété ọmọdún ọmọ tó sà lẹ́nu ìmọ̀ràn nìkan ọjọ́ bọ̀rọ̀ ekú eléyìí ọlọ́rọ̀ ni ekú ti fi ẹ̀rọ ọmọ bí ẹni tí ò bá rọmọ bí yóò fi ọmọ bí ẹni tó bá tẹ̀lé ọkọ tí ò rọmọ bí yóò rí ọmọ bí ọmọ bí ẹkọ akẹ́bí ẹ̀kú ẹ̀yà akẹ́bí ẹ̀yẹ ọmọ yẹn fọ òbí ẹ̀yẹ ẹni ṣiṣẹ́ ọdún ṣiṣẹ́ ọdún ṣiṣẹ́ ọdún bá ṣe àṣẹ ìlànà ṣe ọ̀rọ̀ bí ìjà ọ̀rọ̀ bí ọdún àfẹ́rí eré àdùn ìkókò ìyàdùn ẹ̀bọ́n ti fi àti nínú ẹ̀bọ́n àti ṣe wọ́n ti ṣe gbogbo ọmọ ìyá ti bá ẹ̀bọ́n ti fi ìyá ọmọ kébì ẹ̀yẹ ọmọ yẹn gbogbo bẹ́ẹ̀ lóko tó bá bí ti ṣe gbogbo ẹ̀tọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀tọ́ bẹ́ẹ̀ Amẹ́ríkà ẹ̀tọ́ bẹ́ẹ̀ ní gbogbo ìlú ọmọ ìṣe ọmọ ìṣe ọmọ ìṣe ìlú akẹ́bí ẹ̀yẹ Koiki Media ọmọ Sunday Igboho ọmọlẹ́yìn Sunday Igboho ọmọlẹ́yìn Sunday Igboho ọmọ ìṣe ọmọ ìgbà tọ́tọ́ owó gbà tẹ́tọ́ ọmọ owó Sunday Igboho kàkà owó Sunday Igboho àdúrà Sunday Igboho lọ́dún Sunday Igboho ìjọba ti wà kó mọ̀ dá fún ẹni o Sunday Igboho ọmọ ìjọba gbà agbálẹ̀ ọ̀gbọ̀rọ̀ káyọ̀ àṣẹ. 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 bẹ́ẹ̀ ni. Koiki Media bringing the world closer to your doorstep. Eégún olókòtó léégún eléyìí. Eégún olókòtó nílùú Benin Republic. Báwo ni? Kìlómítà. Eégún olókòtó.